àfi tí wọ́n bá re tí ó bá jẹ́ ọmọdé wọ́n máa ń ré dànù fún kó lè rọ́kọ mi fẹ́. ìyẹn olórí ọba tó bá gbéṣẹ́. tó bá gbéṣẹ́. kó tó lè ní sáà nígbà bẹ́ẹ̀ ni wá rí lẹ́dọ̀ wa téyàwó fọ́ bá fẹ́yàwó máa ń sọ bíi tó bá sùn ó máa ta gbogbo nǹkan ẹni o gbogbo tá a rí ẹni ẹ máa tòṣì ni wọ́n máa ń sá fún ìyàwó ọba lẹ́dọ̀ wa ni. bàbá láyé aláàfin tàbí. ó tẹ mo sọ fún tì náà. ó ní kí lọ bèrè lọ́wọ́ ọba jọ́sí ìgbé ọ̀nfẹ́yàwó léwu olóyìn burúkú ẹ̀yin fásitì mi ogun ológun eegun eléegun ìyẹn ẹja tí mo gbé tí mi rẹ́ran bẹ̀ mi pàdé ẹran ẹni kó bá tiẹ̀ lọ. àwọn kan tó wà wòlíì wà ní wòlíì o tẹ́ bá báyàwó ẹ̀ sùn òṣì ni o ó wà nú àfa ó wà ń babaláwo. àfa ńlá. bẹ́ẹ̀ ni. aláwo gidi. jẹ́ sọ fún yín kì í jẹ́ pé kó kó ìlẹ̀kẹ̀ sọ́run. àbí láwà ní kéèké. kì í ṣe wọn lágbá. aláǹsẹ̀ mo ti tọ́jú ọmọ yìí o lórí bó ṣe sẹ̀ is that about give you 100 million mo lè fẹ́ tọ́jú ẹ̀ sákàǹtì mi kí ká máa ná díẹ̀díẹ̀. Oh ẹ̀sán àbí you love me because of money. Eh? Do you love me because of money? Yes. Okay, why are you with me? Because of money. Because of money? Marketing for this post the casting is because of money. Then I have money. Then I want to spend your money. Show me pretty. Ọkùnrin àti obìnrin bá nífẹ̀ẹ́ tí ó bá yá sówó ń bẹ̀ kó lè dùn. Àjẹsẹ̀ obìnrin yẹn máa jápa. Tó bá jápa ń kọ́ máa lù ẹ̀. Màá fi ẹ̀ bá rí ìwọ̀ bá jápa màá lù ẹ̀ màá fi ẹ̀ ṣòwò ni. Tani. Ìwọ màá fi ẹ̀ rì ní òun 2025. They play my fans. Torí mi ò bá gbá bọ̀dì. O ṣáà ti lọ. Bàbá ṣáà ti gbégbá lé ẹ lórí o ti lọ. Èmi àríkú yẹrí. Ok. Èmi àríkú sáńgọ́. Ayé ẹ̀ ti bàjẹ́. Bọ́mí ti gbọ́n 100 million final. Táyé tó wá dúró. Ìfẹ́ ni. Ìfẹ́ ni. Ṣé mo fowó ráfẹ̀ lọ́dọ̀ ẹ̀ àbí mi fowó ráfẹ̀? Ẹ fowó ráfẹ̀. Mo fowó ráfẹ̀. So o ò lọ mọ́. Tó bá jápa mo máa fi ẹ́ ṣògùn owó. Mo ti sọ nǹkan tí mo fi máa jápa. So má jẹun káàsì. Kí ló máa fi jápa yà sọ? Mo ní pé o ti káàsì rẹ̀ dínà ìjọba sọ. Mo ní pé ọjọ́ tó bá fẹ́yàn lé mi báyìí tí bá mọ̀ lọ́jọ́ ẹ̀ báyìí wo ajá wa. Kí wọ́n á ní káwọn ìyáálé ẹ̀ ṣe eré sí. Ọgbọ́n gbẹ́ni tán owó ti gbogbo ayé ìjọ tó bá fẹ́yàn lé mi báyìí mo máa ṣe kí ni eré. èèyàn 100 ni máa fẹ́ lé ẹ̀ obìnrin 100. àti ìfẹ́ bá ń bẹ ní ìfẹ́ dùn mọ́ o láàrin àwọn olórí ikú bàbá yèyé arẹwà ńlá kan wà nínú wọn Queen Dami ni ó ń jẹ́ bí bàbá ti ṣe wàjà kò pẹ́ náà ni Wọlé Portable sọ ìyẹn Àbíbù Òkìkíọlá wèrè olórin ìdààmú àdúgbò bí wọ́n ti ṣe ń bá eré àníyàn wọn lọ nìyẹn o tí ọkùnrin olórin sì máa sọ gbogbo èèyàn tó bá fẹ́ gbọ́ wípé bí ọba bá kú ọba náà ló máa kú ṣá o ṣàdédé ni ìjà ńlá bẹ́ sílẹ̀ láàrin wọn gbogbo tí wọ́n sì pátá náà ni Portable ti tú síta gbangba o bẹ́ẹ̀ ni kinní ọ̀hún lágbára yeye ṣùgbọ́n ọkùnrin ẹ̀rìn àgbáyé ni Wòlíì Ọlágúnróyè Fálẹ́mù náà ti jáde o èyí ni àlàyé tí ọkùnrin ọmọ ọlọ́wọ̀ ọmọdé yìí sọ nípa fífẹ́ ìyàwó ọba aláyé pàápàá irúfẹ́ ọba tí èèyàn lè fẹ́ ìyàwó ẹ̀ tírú ọba bẹ́ẹ̀ kò bá sí láyé mọ́ kódà ó ní ọ̀rọ̀ ń kọjá ọba aláyé nìkan o bẹ́ẹ̀ ló ṣe rí fún àwọn alágbára nílá nínú ayé àwọn àfáà àjígbọ́tolúwa àwọn wòlíì tàbí àwọn àkàndá èèyàn tí wọ́n wà nípò ẹni oríṣàdá kí ni àwọn àṣírí tí Portable tú gan kí sì ni Wòlíì Ọlágúnróyè Fálẹ́mù sọ ọ̀rọ̀ rẹ̀ o ẹ máa bá wa ká lọ. ẹgbẹ́ náà bá jọba lọ o bó bá sọ ibùkún lọ́dọ̀ ọba jọ́sí ò lè ṣe lọ́dọ̀ ọba ẹ̀ ní o ọba ẹ̀ nílé mi o ẹ̀wọ̀n ilé ta ìgbà fún wèrè ló bá ní kí lọ bèèrè lọ́wọ́ Aláàfin Ọ̀yọ́ wípé ikú tó pa Aláàfin Ọ̀yọ́ pé wọ́n fẹ́ obìnrin lé òun ni wọ́n ṣe pàdé ikú èmi ò lè kú ọ́ bá tiẹ̀ lọ wèrè báyọ̀ bá ọdìlé kò lọ lé mélòó báyàwó mi sílẹ̀kùn mélòó báyàwó mi ọlọ́run ní níyàwó nọ́mọ̀nọ́mọ̀ ọlọ́run ní gbọ́ orí ló mọ̀ ọlọ́run ò ṣe o egun eléegun mami ṣe rí bẹ́ẹ̀ bá gbé ẹja ìyẹn ẹja ẹlẹ́ja ìyẹn ẹja ẹlẹ́ja táyì tí mo gbé fẹ́ pé egun ni mo kàn mi ò kẹ́ran ṣé kò yẹ kó bímọ ó lóyún nu lẹ́yìn o kò fi bímọ oyún anóhùn ṣe mẹsẹ̀sọ̀ kí ló dé
ṣe bó náà lóyún last month ó tún ṣe menstruation this month ayé bàjẹ́ ó dàbọ̀ ó ní kí lọ bèrè lọ́wọ́ ọba jọ́sí ìgbé ọ̀nfẹ́yàwó léwu olóyún burúkú ẹ̀yin bá sì mi ogun ológun eegun eléegun ìyẹn ẹja tí mo gbé tí mi rẹ́ran bẹ̀ mi pàdé ẹran ẹni kó bá tiẹ̀ lọ ẹni kó bá tiẹ̀ lọ olóyún burúkú gbogbo léyìn ni mo tọ́jú mo fine it's good to wo tó bá wà responsible fúnra ẹni bóbìnrin bá lọ wàyà gbóbìnrin mi síbẹ̀ ẹ̀yin ẹ fáàsì mi ẹ ṣé o mo lè sọ bí di studio lọ́la àbí kí tún gbóbò mi wà bẹ́ẹ̀. ẹ̀yin lè bá a sanwó ilé kò tún sọ gbogbo ẹ̀ la kó fún ò ṣẹ̀ṣẹ̀ dédé ó ṣẹ̀ṣẹ̀ gba ṣọ́ọ̀bù yìí ní ìyá ó sanwó owó wà kò ní sanwó kẹ̀ mo tọ́jú ẹ lórí burúkú ni. ẹ má gbàgbé wọ́wọ́ aṣọwọ́ lọ́nà system. ó ti kó ìléyìí o èmi ni ká máa bá wí. ẹ ṣe mama ó dàbọ̀. ọba ju ọba lọ kí mo sọ fún yìí. ọba ju ọba lọ. baálẹ̀ mi lágbára ju ọba lọ apọ̀bàjẹ́. baálẹ̀. bẹ́ẹ̀ ni jagunjagun mi ọdẹ mi ò lágbára ju ọba mi lọ apàjẹ́. ọba mo fẹ́ sọ fún ẹ lénìí ẹni tó bá fẹ́ jọba wọ́n ti máa sọ fún láti lẹ̀ wá a ti máa múra sọ́ba ńlẹ̀ tó ti ń sè a ti máa wá gbára a ti máa ẹ́dìtì ara ẹ̀ a ti máa palẹ̀ mọ́. a ti mọ̀ fún òun máa jọba tí wọ́n sọ fún yìí ẹ wo Ọlágbègì àti Ọlọ́wọ̀ Ògúnwòye Alágbègì wà ní kékeré tó ti lọ ń ṣe nǹkan ọba pé òun máa jọba bàbá ẹ̀ wá gbọ́ pé ọmọ ẹ̀ máa ti ń pìpì ọba ọmọ apá ẹ̀ ni bàbá ẹ̀ sọ pé ìyá ẹ̀ ló máa forí gbé ìyá ẹ̀ wá kú wọ́n wá kí olùkọ́ wá kí wọn lọ́ba kì í níyà ẹni tí ò tí jọba bẹ́ẹ̀ ló lọ́ba kì í níyà olùkọ́ wá kí wọn Ọlọ́wọ̀ Ògúnwòye ń tiẹ̀ bó jẹ́ ọ̀rẹ́ ẹ̀ á ní kẹ́ ẹ̀ dọ̀balẹ̀ fóun wá lọ́ba lòun láì tí ìjọba kí wọ́n sọ fún yín ẹ máa dọ̀balẹ̀ fún ni tó ti ń sìn àwọn láti ilẹ̀ wa náà ti gbóná tó ti ń kọ́ṣọ̀ ọ̀dẹ̀ tó wá dìpẹ́ǹ lórí kọ́ṣọ̀ ọ̀wọ̀ rú ọ̀wọ̀ ń sin àwa ìṣíjógún ọ̀wọ̀ the same thing ni wa máa ti sample kan fún yín kí n tó sọ̀rọ̀ débẹ̀ gbà tí wọ́n sin mọ́mì mi àwa lọlé pẹ̀lú ìyàwó mi wá lọ mú nǹkan lé mọ́mì mi bí ó ṣe ń bọ̀ olówó kan wá gbé ó wá bẹ̀ sí ń tòsí ẹ̀ ọmọ ọ̀dọ́ àní ni ìyàwó mi yẹn bẹ́ẹ̀ lẹ́dọ̀ wa lọ́hùn lè ìyàwó wa sọ fún mi pé o tẹ́ni tó ń fẹ́ òun ó wá bèrè àmì ta ni ló wá ní alágúnmọ́ olùjọ bàbá lọ́tì bí àwọn bàbá mi ìyàwó ẹ̀ tó ń tó sọ wá ti gbọ́ àwọn máa sọ fún ẹni ìyàwó ẹ̀ ló máa sọ fún ẹ anybody tó bá jẹ́ bẹ́ẹ̀ lọ́wọ́ tó ń lọ àfi tí wọ́n bá re tí ó bá jẹ́ ọmọdé wọ́n máa ń ré dànù fún kó lè rọ́kọ mi fẹ́. ìyẹn olórí ọba tó bá gbéṣẹ́. tó bá gbéṣẹ́. ó tó lè ní sáà nígbà bẹ́ẹ̀ ni wọ́n á rí lẹ́dọ̀ wa téyàwó fọ́ bá fẹ́yàwó máa ń sọ bíi tó bá sùn ó máa ta gbogbo nǹkan ẹni ò gbogbo tá a rí ẹni ẹ máa tòṣì ni wọ́n máa ń sá fún ìyàwó ọba lẹ́dọ̀ wa ni. bàbá láyé Aláàfin tàbí. ó tẹ mo sọ fún sí náà. ó máa tòṣì bí ọba bá bí ìyàwó bá bẹ̀rẹ̀ náà mọ̀ wá ló gán ògiri ó gán ògiri. ẹ̀yin bá ń sìn mí mo gbé lórí burúkú sílé níjẹ́ ló máa ń fi àwọn èèyàn online mo bá mo ká ó láì ní ẹ ṣe fẹ́ máa fi gbowó lọ́wọ́ ènìyàn ló bá sáré wá sọ fún mi ìyẹn kò dá mi wípé bàbá yẹn tí ń fẹ́ tẹ́lẹ̀ ni ó nóbò òun lọ́wọ́ má níyàn ìwọ ló ṣòfò ẹ wò nínú ilé tá a gbé sí ó ń sẹ́ndì òbò
ó ń ṣe fídíò kan kò rọ́mọ bí tá a bá lóyún wáyé oyún ń ṣẹ́ ni àti ẹ̀mọ̀ bẹ́ẹ̀ ara nìkan olóyún burúkú ó ní àmì house àlóyà ó lóyún àgbà ni olóyún burúkú a ní lifestyle tó ń lò ẹ̀wọ̀ èsì fún èsì ní wèrè lò ẹ̀wọ̀ wèrè olóyún burúkú ẹlẹ́wọ̀ ṣe o studio nínú kí n fi bí ṣe studio àbí ká tún gbóbìnrin mi sì bí ọmọ abímọ mi sì bí àbí ká pawó mi bí olórí burúkú. I'm a king. Yes, I'm a king. Ó ẹ̀mọ́ kọ́tọ́ fi lọ ní ó ní kí n má fòbìnrin lóhun ó ní kí n má fòbìnrin lóhun ìwọ tó dẹ̀ báwọn èèyàn ń lé olórí burúkú ikú tá a fi pa láàfin Ọ̀yọ́ ẹ̀ lè parí o èmi lọ́ba èní ẹ̀ lè rí mi pa àfọ̀lá mo gbàdúrà kan lẹ́jọ́ mẹ́ta yìí ó wà náà tí mo bá wí pé gbogbo àwọn tí mo kó mọ́ra tí wọ́n jẹ́ ní ìtẹ̀síwájú kò bá jẹ́ kóyìn kò bá jẹ́ obìnrin kó ló ẹjẹ́ kó bá ti wọn lọ mo bọ́ fánì mo ṣáájé mo léwèrè dànù ó bínú ní mi wálé máa wálé àbí mo ti wálé ni mo léwèrè dànù ẹ wò kí n tó délé ó ti kẹ́rù rẹ̀ o orí burúkú ti bá tiẹ̀ lọ gbogbo a nídìí èsì a nídìí gbogbo ẹ̀ là ń kó lọ. ẹni tó fẹ́ máa tòṣì ni ìkan wà ó ìyàwó tí ọlọ́ọ̀gùn yìí fi sílẹ̀ ó lọ fẹ́ ó wá tún pe ọlọ́ọ̀gùn yìí lẹ́jọ́ ó tún pọba lẹ́jọ́ tó ti ọjọ́ tí ọba ń lọ kóòtù ewúrẹ́ yọ sọ́ba òun rẹ ewúrẹ́ sọ́ba ọba tí ẹ̀ wá lọ kóòtù ẹ̀ pé òun yọ̀ọ̀da ẹ̀ nígbà tí ọlọ́ọ̀gùn yìí kú tán òun àtòbìnrin wọn yà wèrè ni. tó ti kọ́sọ̀ ni àwọn kan tó wà wòlíì wà ní wòlíì o tẹ́ bá báyàwó ẹ̀ sùn òṣì ni o ó wà nú àfáà ó wà ń babaláwo àfáà ńlá bẹ́ẹ̀ ni aláwo gidi tó jẹ́ sọ fún kì í jẹ́ pé kó kó ìlẹ̀kẹ̀ sọ́run àbí láwà ní kéèké kì í ṣe wọn lágbára ọjọ́ kan àwa ní church ìyẹn wá tẹ́ bá rí àmúrí ẹ̀ sẹ̀lẹ̀ ni mo wà ní church ẹ̀dọ̀ wọn ọmọ mi sẹ̀lẹ̀ tẹ́ bá rí àmúrí ẹ̀ tẹ́ bá rí òye tó dì í báyìí mo wá sọ fún wọn ní kí wọ́n gbé wò ẹ gbé bàbá ìwọ gẹ́gẹ́ gbọ́sẹ̀ wò mo ní kí wọ́n gbé wò kí wọ́n mọ bí agbára ẹ̀ wọ́n wá gbé wọ́n wá kìlọ̀ fún kókó mọ̀ wá mi pé ó fúyẹ́ ó fúyẹ́ lé pé àwọn àna lẹ́gbàá nígbà tí mo wà ní wòlíì kékeré ìwé wọ́n mọ̀ mí àwọn tó bá súnmọ́ mi wọ́n tún wọn àwọn ọmọ yẹn ti nà ẹlẹ́gbàá ajá wòlíì àgbàlagbà làjá wọn kátàkátà bẹ́ẹ̀ ni wọ́n tún wà ní wòlíì tó bá fẹ́ kó bá lóbìnrin wù ẹ́ màá ní kókó lọ́ba kọ́kọ́ ṣépè fún ẹ kó bú ẹ dáadáa tó wá bú ẹ dáadáa màá fún ẹ ní sáàmù ẹ tó bá ti kà á padà wá bá ẹ pé òun ti gbà. ọ̀rọ̀ ní bíbélì. ẹjọ́ kò yín sùn máa bá tiẹ̀ lọ bí mo níwọ̀n nímọ̀ ní tẹ́ bá nímọ̀ dé ni. bàbá tí a bá wá wò dáadáa lásìkò yìí a ti ń rí àwọn olórí ọba tí wọ́n ti ń kó láàfin ọba wọ́n ń fẹ́ léré wọ́n ń fọlórí wọ́n fẹ́ tí ò tiẹ̀. bẹ́ẹ̀ jẹ́ wá sọ̀rọ̀ kan fún nípa ọba sìn ẹ máa gbọ́ o nǹkan tí gbogbo wọn mọ̀ nìyẹn tí ọba fẹ́ gbéṣẹ̀ ẹni tí ọba yẹn máa dìlíwà fún ó ti mọ̀ a ti mọ ìdílé ẹni tó wà ní ìdílé ọtí mẹ́rin tó máa dìlíwà fún nísìnyí àwọn tó bá ń dìlíwà fún wọn fún wọn jọba mọ́ ọba játijàti ni wọ́n jẹ́ nílẹ̀ Yorùbá bẹ́ẹ̀ gbogbo ilẹ̀ Yorùbá àwọn játijàti ni tọ́wọ́ ọba Yorùbá ló powerful jù tó ti ń sìn wá ti mọ̀ àwọn kan wà tó jẹ́ pé àwọn èèyàn wọn máa jọba ọba tó wà ń bẹ̀ wọ́n máa pa ni kan tó jẹ́ wọ́n á pa ọba jọba wọ́n á pa ọba yẹn ìkan wà ní ìpele Ọ̀wọ̀ ó fẹ́ jọba ó ti mọ̀ pé ọmọ yẹn á jọba ọba rẹ̀ ti wà lára ẹ̀ tó ti nígbà tó ọba yẹn bọ̀ ọ́ dẹ̀ lọ pàdé ọba yẹn ó lọ gbé ìrọ́kì sórí ní ọba yẹn wá sọ pé ó dẹ̀ jẹ́ kóun lò bá ti òun tóun bá kú ìwọ ló máa bọ́ sípò yìí ó fẹ́ tí ò tẹ̀mí òun ọba yẹn wá ṣépè fún pé lóòótọ́ wàá pa òun ò ní fàlàfíà lo ipò yẹn egbò àdá ìjìnà lówó tí tó gbà tó wà nínú ọba yẹn egbò àdá ìjìnà ó fẹ̀ báyìí ló gbé fún ọba yẹn pàpà kú ó fún egbò àdá ìjìnà ṣùgbọ́n òun náà fi rọrùn lò ó lé
ó wà wọ́n máa ń pa ọba tó bá gbóná ju ọba yẹn lọ wà á lọ pàdé ẹ̀ lọ́nà ó máa wàjà ni. lánàá àbí lónìí. bó ṣe lè ní ọba bá kan játijàti wọ́n bá lò ó wọ́n pàdánù. bẹ́ẹ̀ mo sọ fún yín ẹni tó mọ̀ pé ẹni tó bá súnmọ́ àwọn àgbà àtijọ́ gbogbo nǹkan tó à ń sọ wọ̀nyí kò sọ àwọn ọmọ tó súnmọ́ àwọn àgbà gbogbo nǹkan tó à ń sọ wọ̀nyí òyìnbó ló ń sọ kùlà my father ìwò díàsí bàbá ìwò èlítè tàdíà. Hello dad. òun náà fi gẹ́ẹ̀tì kankan nígbà tá à ń súnmọ́ wọn gbà àwọn ẹ̀gbọ́n á máa sọ̀rọ̀ sí wa pé ẹ̀wò àwọn bàbá olórí burúkú ìlú bá rìn kiri àwọn ló ní problem lè tó ń sáwá bí àjẹ́ bá wọn jà tó ti yẹ bó ṣe rí nìyẹn kì í ṣe gbogbo ọba lòlùbá ìyàwó ẹ̀sùn kì í ṣe gbogbo wòlíì lòlùbá ìyàwó ẹ̀sùn lẹ́yìn tó ti yẹ sìn kí ni kan mo wá fẹ́ sọ fún ilé ni nínú àwọn ọba gidi yẹn ìmí wà tó máa dóyàwó ọba tó jẹ́ pé ó máa tòṣì gbẹ̀yìn ni ó sì máa tòṣì lọ́wọ́lọ́wọ́ tàbí kó kú lójijì. ó sì lè máa lówó lọ́wọ́ báyìí. bẹ́ẹ̀ ó wà bẹ́ẹ̀ kì í ṣe lẹ́sẹ̀kẹsẹ̀ àwọn mi wà tí wọ́n lára ni ìgbẹ̀yìn ẹ̀ máa tọrọ jẹ tàbí kó kú. ó wà náà ọba tó jọ ọba ńlá. bẹ́ẹ̀ kì í ṣe tí ó bá rìn ní ẹ̀ ni kí o sọ fún mi kì í ṣe owó ọba lálágbára tẹ́rù pé owó ọba lálágbára ọba ti jọba àwọn lọ́kọ̀ òṣó kì í ṣe nǹkan tó ń pè lọ́kọ̀ òṣó ọba tó bá àjẹ́ jà tó ṣẹ́gun àjẹ́ òun náà ń pè lóhun ọkọ kí ọkọ àjẹ́ èmi wá lóhun ọkọ tí wọn lọ nà lóru wọn gbájú ẹ ọ̀la wọn lára ìyá wọn gbé lọ sọ́sùn nílùú òyìnbó àwọn ló máa lérí pé èmi ọkọ ṣé ọkọ àjẹ́ jákọ́bà kan ń sọ ń sìn wọn á dẹ́sẹ̀ yíyà fún àwọn àjẹ́ yẹn ni inú àwọn ìyàwó ẹ̀ tó wà ní ló máa fi yà jẹ́ ànigé kejì ayé àtijọ́ tó bá jẹ́ ọba tó bá fẹ́ fẹ́yàwó tó bá lájẹ ọdún tó bá fẹ́ ọ láti dàjẹ́ wọn láti ẹdí tàjẹ́ fún agbèsí lára òun náà fi sọ pé lẹ́yìn náà wọ́n máa ń sọ láyé àtijọ́ náà wọ́n á ní kò sọ ọmọ ọlọ́jà tí kì í ní nǹkan inú kò sí ọmọ ọlọ́jà tí kì í ní nǹkan inú jókòó tó láyé àwọn àlàyé yín òwe ni so bó ṣe rí nìyẹn wọ́n bá fẹ́ ìyàwó èmi nígbà tí mo fẹ́ yàwó Ọlọ́run ló ní kí mo ní ẹni tó bá jẹ́ àjẹ́ gidi ni mo fẹ́ fẹ́. ẹ fẹ́ fàjẹ́. bàbá mi àjẹ́ ló pọ̀ tó ń fẹ́ á mọ̀ pé àjẹ́ ni á lóun máa fẹ́ tó bá dẹ́dọ̀ bàbá mi tó bá bá àwọn ọ̀rẹ́ pé òun kọ́wọ́ ìyàwó òun wọn ní ìyàwó òun ló ń dà wọn láwọn òun sọ fún pé ẹ̀ tó ìyàwó fẹ́ á wá pè ìyàwó ẹ̀ kan èèyàn á dá lóhùn á ní ìyá ilé ní ìgálà ló dà nígbà tí wọ́n fìbọn pa ó lé lé ẹni tó gbé fún á máa sọ pé ẹni tó gbé fún nìyẹn tí ó ti pa àwọn jẹ́ mi látọjọ́ ìtàbó dún lọ́wọ́ òun mo sọ pé ìdílé wa kì í àwọn tí ò dá kankan mọ ni. kò ní túmọ̀ rárá. bẹ́ẹ̀ so wọ́n máa àwọn ọba tó bá jẹ́ ọba gidi wọ́n máa ń lo àjẹ́ ni tó bá jẹ́ ọba tó bá yí dẹ́ẹ́dì tìyàwó ẹ̀ tó bá fẹ́ fi pé 3 months owó ayayẹyẹ. lọ́ba gidi. bẹ́ẹ̀ náà wọ́n mi ń tẹ̀fọ́ wọ́n ti lájẹ yẹn dáṣọ àwọn ọba gidi ayé àti ìjọba bá fẹ́ fẹ́yàwó tó bá ti jẹ́ alágbára wọn ò fẹ́. nísìnyí ó fún ìdí ẹ̀ ń jò ó mele ṣe kì í ṣe òun nìyẹn wọn máa ń gbàyàwó láyé àtijọ́ ìdí tó fi ń gbàyàwó tó bá fẹ́yàwó tó bá jẹ́ alágbára tó bá mọ àwọn olóhùn á lọ gbà lọ́wọ́ ẹ̀ tàbí ọmọ tó fẹ́ bí á sì kí wà lára ẹ̀ kìí tí wọ́n ṣàdé kó fáìn wọn á lọ gbàyàwó yẹn á wá bí ọmọ lásìkò yẹn fún wọn lọ́ fi ń gbàyàwó wọn ṣàdé ń gbàyàwó. kéèyàn tó fún mi láyé àtijọ́. ẹ̀yin sì rẹ̀ ṣàdé mọ́bìnrin yẹn doni tí bá fẹ́ bóbìnrin sọ pé mo tó so obìnrin màá ti ní nǹkan tí mo ní lára ẹ̀ máa ta 5 minutes ó ti tán. ọ̀tọ̀ ẹ̀yin ilé obìnrin bá a bá fẹ́ ilé obìnrin kì í ṣe yẹn tó bó ṣe rí nìyẹn. ó ní àwọn bàbá wa yàtọ̀ lọ́ba ní reason kan fi fẹ́ yàwó èkì wọ́n ṣe oní reason kan fi ń gbà yàwó. tí ẹ bá lọ ní kó bá lọ bá ìyàwó ọba sùn tí ọba gidi ni o tí yẹn bá tí jẹ báyìí yóò padà jẹ lọ́la. tó bá jẹ́ ọba gidi tó bá bí ó lè má jẹ tó lẹ́kẹ̀sẹ̀ ọmọ ẹjẹ́ ìsọ̀kan fún yín ẹni àfáàní ó gbóná ọmọ Ìsẹ́yìn ni ó wà ní Kaduna ó kọ́lé sí Kaduna ó tó wá sí kò lé ọkẹ́ni nígbà tó wáyá ọ wá sí kò ń bí
ọba adójẹta ìyàwó ẹ̀ tó fẹ́ ó ti gbà tó kú ó ti fìyàwó yẹn sílẹ̀ ó wá bẹ̀ sí ń ṣiṣẹ́ lẹ́dọ̀ àfáà yìí wá ń fún láfúnjẹ kí ẹ gbọ́ torí àfáà àfúnjẹ ni wọ́n ń fóbìnrin kọ́ máa gbọ́ ó wá ń fún láfúnjẹ nígbà tó wáyá obìnrin yẹn wá rẹ́rìn ó lóòótọ́ tó ń fẹ́ òun ó ní wọ́n àfúnjẹ tó ń fún lòun mọ̀ tó gbé débẹ̀. àtẹ̀bí ìyàwó ọba ni tó tèmó ti dàjẹ́ olóhùn afẹ́ olóòótọ́ olóòótọ́ tó bá sọ pé ó máa fẹ́ òun ó ń fẹ́ lọ gbogbo ilé tó wà Kaduna ta ó ń fẹ́ lọ gbogbo ilé tó wà lẹ́kọ̀ọ́ ta ó wá lọ sí Sẹ́yìn ó padà sílé. àbúrò bàbá tí mò ń bá ṣeré ni ó tún dọ̀ wọn lọ talẹ̀ ẹbí wọ́n lé ó wá sí alágbàdo ń bí ibi ló kú sí alágbàdo tó lọ́ra lẹ̀ lálágbàdo tó ń sọ. ìyẹn ti sọ fún kò tó bẹ́ẹ̀ ìyàwó ọba lòun. bí obìnrin yẹn fine. ọba ń fẹ́ ẹ̀wọ̀ játijàti ọlọ́ba tó ń fẹ́ ẹ̀wọ̀ játijàti. jágẹ́tì ń sìn ó sọ ó ní òótọ́ ìyàwó ọba lòun. tó ti ọjọ́ tó kú ẹ̀gbọ́n yẹn pè mí ó láwọn Oǹdó ṣe ti máa lé o ó ní wọ́n ti ń sọ̀rọ̀ òun lọ́wọ́ ń sìn wọ́n ti kírun sí. ju gbogbo ẹ̀ lọ o Queen Dami náà ti sọ̀rọ̀ o lórí Instagram ẹ̀ náà ni ó gbé sí ohun tó sì kọ síbẹ̀ náà ni pé alhamdulilayi ó tó gẹ́ eléyìí pọ̀jù fún mi ò lè gba ìwọ̀sí àti ẹ̀gbin yìí mọ́ ire o. orúkọ mi ni wòlíì Israel Ọládélé Ògúndípẹ̀ Genesis Global Alore TV ẹ máa wo ẹ̀kọ́ pọ̀ ń bẹ ìrírí ayé pọ̀ ń bẹ òtítọ́ pọ̀ ń bẹ ohun tó lè gbéyàn dìde tó máa múyàn kúrò nínú àṣìṣe ó pọ̀ ń bẹ. I am confirming Alore TV. The more you know, the better you become. Alore TV. Alore TV. Alore TV. Nílé nínú òkúri, ẹ máa wò ó. Ètò tó kọ́ni lọ́gbọ́n. Ètò tó kọ́ni lóye. Ní gbogbo àgbáyé. Ẹ máa wò ó. Ẹ máa wò ó. Alore. Alore. Ẹ máa wò ó. Ẹ máa wò ó. Ẹ máa wò ó. Alore. Ẹ máa wò ó. Ẹ máa wò ó. Lórí lọ́gbọ́n. Ó kọ́ni lóye. Ẹ máa wò ó. Ẹ máa wò ó. Ẹ máa wò ó. Ọmọdé ẹ máa wò ó.